Sanwoolu tú ìgbìmọ̀ ìṣàkóso ìjọba Èkó ká. Pẹ̀lú bó ṣe kù ọjọ́ 5 péré tí yóò parí sáà ìjọba rẹ̀ àkọ́kọ́ tí wọn yóò sì búra fóun àti igbákejì rẹ̀ Ọbáfẹ́mi Hamzat lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 yìí, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú ti tú àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso rẹ̀ ká nípìnlẹ̀ náà. Ó léyìí tí wọ́n ṣe sì tó ná, ó sì dúpẹ́ lọ́wọ́ wọn fún ibi tí wọ́n báṣẹ́ ìjọba dé lásìkò yìí. Olórí àwọn òṣìṣẹ́ ọba nípìnlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Hakeem Muri-Okunola ló fi ìkéde yìí léde lórúkọ gómìnà Babájídé Sanwó-Olú nínú lẹ́tà kan tó kọ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù karùn-ún yìí sí gbogbo àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba nípìnlẹ̀ Èkó. Ó ní gbogbo àwọn tó dipò òṣèlú mú la retí pé kí wọ́n kọ ìwé ìfipò sílẹ̀ àti ìfaṣẹ́léni lọ́wọ́ kó wá wọn, kí wọ́n sì gbé àwọn dúkìá ìjọba tó wà níkàáwọ́ wọn jù sílẹ̀ fún olùṣírò owó ẹ̀ka kọ̀ọ̀kan tàbí dàrẹ́kítọ̀ tó wà nípò ọ̀gá àgbà jùlọ lẹ́ka ọ̀hún. Kí gbogbo àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso Èkó rí i pé àwọn faṣẹ́lé àwọn akọ̀wé àgbà ẹ̀ka iléeṣẹ́ kó wá wọn lọ́wọ́, kí wọ́n sì fi ẹ̀dà ìwé ìfaṣẹ́léni lọ́wọ́ ọ̀hún ṣọwọ́ sí akọ̀wé àgbà ní ẹ̀ka iléeṣẹ́ àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso Èkó ó pẹ́ tọ́ lọ́jọ́ Friday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2023 yìí. Bákan náà, à ń fi àsìkò yìí rán àwọn tọ́rọ̀ yìí kàn létí láti má ṣe gbàgbé ohun tí ìwé òfin ilé wa sọ ní ìsọ̀rí 5 lórí ọ̀rọ̀ kíkéde dúkìá ẹni fáráàlú lásìkò téèyàn bá fẹ́ wọṣẹ́ ọba àti nígbà tí tọ̀hún bá ń kúrò nípò. Kẹ́ ẹ rántí kọ ọ̀rọ̀ kún àwọn fọ́ọ̀mù tó yẹ níbàámu pẹ̀lú òfin lórí ọ̀rọ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Èkó wá fi àǹfààní yìí gbóṣùbà ó káre fún gbogbo àwọn tí wọ́n jọ tukọ̀ ìṣàkóso ìpínlẹ̀ Èkó fún ti sáà ọdún 4 àkọ́kọ́ rẹ̀ tí yóò tẹnu bọpo lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù karùn-ún yìí. Ó lù wọ́n lọ́gọ ẹnu gidi, ó sì ṣàdúrà pé òkè òkè tẹ́mu ń ru sí ni wọn yóò máa lọ nínú gbogbo àdáwọ́lé wọn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.